ẹ káàbọ̀ sí ìkànnì alukoro ọ̀rọ̀ TV. Ní báyìí ẹ gbọ́. Àyọkà aládùn. Àyọkà aládùn. Àyọkà aládùn. Àyọkà aládùn. Àyọkà aládùn. Àyọkà aládùn rèé lórí ìkànnì alukoro ọ̀rọ̀ TV. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ àyọkà aládùn lórí ìkànnì alukoro ọ̀rọ̀ TV. Ìwé tàǹkà náà ni Làbákẹ́ wọ gàù látọwọ́ alàgbà Kọ́lá Akínládé ti iléeṣẹ́ atẹ̀wétà ti Evergreen Publishers tó wà ní Mọ̀lété nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àgbéjáde rẹ̀ tí wọ́n sì fún wa láǹfààní láti ṣàmúlò rẹ̀ lórí ìkànnì yìí. Àdúpẹ́dúpẹ́ o. Ọ̀sẹ̀ tó kọjá la ka àkọlé kínní tó sọ pé Làbákẹ́ yarí, tá a bẹ̀rẹ̀ láti ojú ewé kínní sí ìkarùn-ún. Lọ́sẹ̀ yìí àkọlé kejì la ó ti bẹ̀rẹ̀ lójú ewé kẹfà, èyí tí wọ́n kọ wípé Ọlọ́run ṣògo tàbí sùúrù lérè. Ó yá ẹ wá nǹkan fìdílé kẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́ kájọ gbádùn ẹ̀. Ọlọ́run ṣògo tàbí sùúrù lérè. Ajá tó bá máa sọnù kì í gbọ́ fèrè ọdẹ. Táyọ̀ ló ń fi ìbínú sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí àbúrò rẹ̀ alágídí. Ó ní sọnù o, ṣùgbọ́n gbọ́ ohun tá à ń wí fún ọ. Èso tí wọ́n ń pè ní awùsá yẹn, bí èèyàn bá ń jẹ yóò máa dùn yìn lẹ́nu. Ṣùgbọ́n bí èèyàn bá jẹ tán tó wá mu omi sí i, ẹnu rẹ̀ yóò máa korò ní. Àti jẹ awùsá kò ṣòro, àti mu omi sí i ní wàhálà. Ṣùgbọ́n Làbákẹ́ fèsì wípé èmi kò jẹ awùsá ní tèmi o, àjàgbé kì í ṣe awùsá, àsálà ni. Àsálà yìí gbó, ó gbó koko bí obì, ó ń dá gbáwú bí orógbó. Ẹni tí kò nífẹ̀ẹ́ rẹ̀ á pè é ní awùsá, ṣùgbọ́n ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ò ní pè é ní awùsá, àsálà ló máa pè é. Ṣebí orógbó pàápàá ń korò, síbẹ̀ ọmọ aráyé ń jẹ, ó sì ń ṣàǹfààní lára wọn. Ẹ jẹ́ ń fàjàgbé, adùn ló ń gbẹ̀yìn ewúro. Irú ọmọdé wo lèyí? Bá a ti ń gé e lọ́wọ́ ló tún ń bọ òrùka. Ọjà tá a sọ pé kó má rà ló ń kówó lé. Ṣùgbọ́n tó bá di aya àjàgbé, nígbà tí wàhálà rẹ̀ bá dé, ojú ìyá àti bàbá kò ní gbà á. Kódà òun ẹ̀gbọ́n rẹ̀ pàápàá kò ní lè máa wòran. Ìṣù ẹni ló mú ní kọwọ́ bọ epo. Ṣùgbọ́n bí a bá túbọ̀ pàrọwà fún un, bóyá Ọlọ́run á ṣe é, orí rẹ̀ á wálé. Táyọ̀ tún fi sùúrù ṣàlàyé ọ̀rọ̀ fún àbúrò rẹ̀. Ó ní, wò ó, bí èèyàn méjì bá se ọbẹ̀ gbígbóná, tí ọ̀kan ní sùúrù kí ọbẹ̀ tutù kó tó jẹ ẹ́, yóò sì gbádùn rẹ̀. Ṣùgbọ́n bí èkejì kò bá ní sùúrù, tó bá fi ìkánjú lá ọbẹ̀ gbígbóná, ọ̀fun rẹ̀ á bò, kò ní lè gbádùn ọbẹ̀ náà. Nígbà tó bá sì yá tí ọbẹ̀ tutù, ẹni tó ní sùúrù á jẹ ọbẹ̀ náà lájẹgbádùn. Ṣùgbọ́n èèyàn tó fi ìkánjú lá ọbẹ̀ gbígbóná tí ọ̀fun rẹ̀ sì ti bó, yóò pàdánù ọbẹ̀, kò lè gbádùn gbígbóná, kò lè gbádùn tútù pẹ̀lú, nítorí pé ọ̀fun rẹ̀ ti bó. Nítorí náà, ní sùúrù àbúrò mi, ní sùúrù. Ọlọ́run fún ọ ní ẹwà, ẹ̀bùn ńlá lẹ́lẹ́dàá fún ọ yẹn. Tó o bá ní sùúrù, tó o já àjàgbé sílẹ̀, ó dájú pé ọkùnrin mìíràn tó tún jẹ́ olówó yóò nawọ́ ìfẹ́ sí ọ. Kàkà kí Làbákẹ́ ronú sí àlàyé ẹ̀gbọ́n rẹ̀, ńṣe ló fárígá. Ó ní, ẹ wò ó, ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ tèmi o, ọ̀nà wa kò papọ̀. Sùúrù lérè lẹ́yìn ń lọ, Ọlọ́run ṣògo lèmi ń rè. Ẹ̀yin onísùúrù, ẹ dúró títí ẹ ó fi rí ọkùnrin tó lówó tó tún níwà, tó lórúkọ rere láwùjọ. Sùúrù lérè nìyẹn. Ní tèmi, mo ti kọ ẹ̀yìn sí sùúrù lérè. Ọlọ́run ṣògo ni mo wà. Èmi kò sí níbi Ọlọ́run á ṣe é, Ọlọ́run á ṣe é. Ọlọ́run ti ṣe é lèmi wà. A lè jọ wọ ọkọ̀ kan náà. Ṣùgbọ́n nígbà tí èrò sùúrù lérè bá débẹ̀ tí wọ́n sì sọ̀kalẹ̀ pẹ̀lú sùúrù, ẹni tó ń lọ sí Ọlọ́run ṣògo kò gbọdọ̀ sọ̀kalẹ̀ níbẹ̀. Yóò máa bá ọkọ̀ lọ títí yóò fi sọ̀ ní Ọlọ́run ṣògo. Èyí tó wù mí kò wù ọ́ ní kálukú fi ń jẹun tirẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Táyọ̀ ti kó sínú ìrònú. Báwo là á ti gbọ́ ilé yìí? Ìdílé Ọláwùnmí kò là, ṣùgbọ́n wọn kò tọrọ jẹ. Wọ́n gbayì láwùjọ. Gbogbo ènìyàn ń bọ̀wọ̀ fún wọn. Ìyá wọn, Dúpẹ́, jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ obìnrin rere nínú ìjọ Ọlọ́run. Báwo ni ká ti gbọ́ pé ọmọ rẹ̀ ló wá di ìyàwó àjàgbé? Ohun tí kò dáa kò lórúkọ méjì.
kò dáa náà ni Làbákẹ́ bá tún bẹ̀rẹ̀ orin òwe. òun ni mo fẹ́ jẹ 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 ọbẹ̀ tọ́lọ́run ti sè tó ń ta sánsán òun ni mo fẹ́ jẹ òun ni mo fẹ́ mu 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 ọsàn tọ́lọ́run mi gbìn tó so tó pọ́n òun ni mo fẹ́ mu. ó gbé ìgbálẹ̀ lọ́wọ́ ó ń kọrin ó ń jó ó ń ségédéhùn ó ń rèdí ó ń mọ́jú tẹ́kí. inú bí Táyọ̀ ó dàbí pé kó gba ìgbálẹ̀ náà lọ́wọ́ rẹ̀ kó kó bò ó wá rántí pé ọmọdé ní í ṣe ni àgbà kì í ṣe ènìyàn àgbà máa ní sùúrù. ó pòṣé ó sì padà lọ sí ẹ̀yìnkùlé níbi tí ó ti ń gbálẹ̀. ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ti gbọ́ àyọkà yìí tẹ́ sì fẹ́ máa gbọ́ síwájú sí i ẹ bá wa láìkí péèjì yìí kẹ́ ẹ fọ́lò rẹ̀ kẹ́ ẹ bá wa kọ àríwísí yín ìyẹn comment ẹ bá wa kọ sí i kẹ́ ẹ ṣíà rẹ̀ kẹ́ ẹ wá lọ sí Alukoro Ọ̀rọ̀ TV lórí YouTube kẹ́ ẹ bá wa tẹ agogo tó wà ńbẹ̀ èyí náà lẹ́ẹ̀ fi máa gba ìtanijí nígbà gbogbo tí a bá ti gbé tuntun jáde fún ìgbádùn yín ẹ ṣé púpọ̀. Adédayọ̀ Ládìípọ̀ lórúkọ mi o màá níbẹ̀ bá pè mí lálùkòrò déédéé ara ló ṣe. ẹ kú àsìkò yìí ẹ kú ìfojúsọ́nà fún tuntun tó ń bọ̀ lọ́nà lórí Àyọkà Aládùn.